You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa pé àkókò òjò ọjọ́ ṣeré, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun là ayé ọpẹ́, òun ló máa fi máa yọ. Èwo la mú fún wa lọ́jọ́ títí òní? Wípé ká ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀tẹ̀ tí gbọ̀ǹkọ̀ tá a fẹ́ sọ, bọ̀ ẹ ti bá mi tẹ like, God bless you. Ọlọ́run á pọ́n yín lé, Ọlọ́run á gbàdúrà wa, ojú òní tì wá. Now, ó kọjá bẹ́ẹ̀ ó lẹ́tìkẹ́. Ẹ bá mi kọ́ lé cup of tea. Nǹkan tí ìyá Ìjẹ̀bú yìí tiẹ̀ sọ, òun la máa fi ṣe, òun ló jẹ́ cup of tea wa nínú program nǹkan tí ìyá Ìjẹ̀bú yìí sọ. Ìyá Ìjẹ̀bú tèmi kọ́ máa gbé ìyá Ìjẹ̀bú kan wá tó náà fún wa nímọ̀ràn. Mo dẹ̀ rí pé ìmọ̀ràn yẹn gangan òun ni àwa tó jẹ́ wípé wọ́n pè wá fún nǹkan kan lórí ọ̀rọ̀ Yorùbá nation ká bọ́ nínú oko ẹ̀rí làwọn ṣe. Ìyá Ìjẹ̀bú ní ká ṣe sùúrù káyé ṣe ọrùn ilé ó ń bọ̀ wá dẹ̀rọ̀ lágbára Ọlọ́run. Ó máa dẹ̀rọ̀, ó ṣọmọ lókùn bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tí àwọn kan bá ń sọ̀rọ̀ yẹn, àwọn kan máa rò wípé àwọn kí ló ń ṣàwọn eléyìí. Yes, àwọn kan máa wò wípé kí lẹ fẹ́ ṣe kankan. Àwọn aláròpin ẹ̀dá wọ́n dẹ̀ pọ̀ nínú àwọn ọmọ Yorùbá, wọ́n pọ̀ gan-an ní àwọn aláròpin bíi báwo. Àwọn nǹkan ìgbésẹ̀ tá à ń gbé yìí kí gbàgbọ́ tiẹ̀ wà, àwọn gan ò tiẹ̀ àwọn gan fúnra wọn gan. Èmi ríyàn tó sọ fún pé báwo ló tiẹ̀ ṣe sọ statement yẹn pé wọ́n mú yín sóko ẹrú, oko ẹrú wo lẹ́wà, oko ẹrú wo lẹ́wà tó ẹni wọ́n mú yín sóko ẹrú. Because irú ẹni tó ń sọ̀rọ̀ yìí, àwọn tó wà lókè tó ń rí jẹ tó ń rí mu ni, tó jẹ́ pé in short kọ́ nídìí 5 million lórí ìjókòó tó ń bá jókòó sí, wọ́n máa wọlé tọ̀ wọ́n lọ́wọ́. Báwo lẹ́yìn ṣe wá fẹ́ mọ̀? Báwo lẹ ṣe fẹ́ mọ̀ àwọn tó nígbàgbọ́ wípé àná kó wa ní ẹrú sẹ̀? Because ìwọ tó bá ní ìdí 1 million lórí ìjókòó ẹ̀ kó tó ọjọ́ méjì mẹ́ta láì má gbé láì má fà tó èlé láwọn èèyàn tó máa pè tó máa fún ẹ ní 1 million. Èmi ò ní o, mi lẹ́yìn tí mo lè pè tó lè fún mi ní 200,000 gan ẹjọ́ mi ò ní. Débi wípé mo fẹ́ pé èèyàn tàbí kó béèrè lọ́wọ́ èèyàn ni. Ìwọ tó bá wá mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ̀ ni, ìwọ ò rí èèyàn láti fún ẹ, wàá mọ mínì nìkan tó wà nínú oko ẹrú. Torí wàá rí ààyè àti ipò tí àwọn tó ń béèrè lọ́wọ́ ẹ yẹn tán wà. Ṣé mọ̀ pé wọ́n ò gbà lọ́wọ́ èèyàn sí, wọ́n ń gbà lọ́wọ́ ẹ ni. Ìyàtọ̀ wà nínú méjèèjì. Títorí èèwọ̀ tó bá lè taka tó jẹ́ pé o ní ìdí 10 million tó bá máa fi calculate pé tó bá máa fi pèèyàn méjì tó bá máa pèèyàn mẹ́ta 10 million yẹn chicken change ló jẹ́ o máa rí. Ó yẹ sọ fún mi ta ló fẹ́ sọ fónítọ̀ wípé oko ẹrú wo ló kò ní bèèrè lọ́wọ́ ẹ pé oko ẹrú òṣìwò lẹ́lẹ́wà bólẹ́ ti wà nínú oko ẹrú ta ló kó yín síbẹ̀ tẹ́fẹ́ yọra yín kúrò nínú oko ẹrú. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, àfi kí Ọlọ́run kó ṣàánú fún wa, kó ṣe dáadáa fún wa, ká má tójú rẹ̀ mọ́lẹ̀. Ayé kí n sáré lọ gbé fídíò yìí wá. Jẹ́ kí n lọ gbé wá. Tá bá gbé fídíò náà wọlé, ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ yẹn ibo ló ti ń bọ̀, ibo ló ń lọ, àti wípé àfi kí Ọlọ́run ṣàánú wa níbi tọ́rọ̀ yìí wà. I'm telling you, ilé ayé ò ṣe gbé, ọ̀run ò ṣe bínú lọ. Bẹ́ẹ̀ náà níbi tí ọ̀rọ̀ yìí dé sẹ̀. Ìlú òyìnbó àwọn jápa àìmọye èyí tó ti lọ jápa bọ́lọ́run nílé
nínú bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí because irú iṣẹ́ tó wá ṣe yẹn ọ̀hún ṣe irú ẹ̀rí níbi tó ti ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì 70% nínú àwọn jápa wọ́n ní ọmọ house guy méjì mẹ́ta náà ní nínú ilé wọn ẹlòmíì gan ò fọ aṣọ rí àwọn iṣẹ́ tẹ́lòmíì wá dé tó ń ṣe wípé káwọn tó sanwó ilé káwọn tó ṣe kinní kan tẹ́ńsọ̀n yẹn lásán ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ń jápa lọ sọ́dọ̀ Ọlọ́run ni o it's not easy kò easy ọkọlọ ń jẹ́ kó easy fún gbogbo ariwo tá a dẹ̀ ń pa yìí àwọn pípù yìí ń gbọ́ bọ́n kọ etí ikú ni ẹ wo Simon Ekpan a mọ̀ wípé bí ìyẹn náà nǹkan tó lọ mo sọ pé ìwọ tó bá fẹ́ bá Nàìjíríà jà ẹni tí ò tó nínú tó ń dènà dé ni ajẹkùnyà ló máa jẹ tá a bá di ẹrù wa dáadáa mo máa ń sọ èyí tẹ́ bá mọ̀ tẹ́ bá ti gbọ́ lẹ́nu mi rí ẹ bá mi fi sínú comment section tí ẹ bá mú ọ̀rọ̀ wípé a fẹ́ kúrò lórílẹ̀-èdè kan àánú àwọn kọ̀ọ̀kan ń ṣe mí ni àti àwọn tó ń bá àwọn tó yìí ń bá 2 by 2 tó ń sì ń bá dòwò pọ̀ tó ń rò wípé òun ọ̀rọ̀ Nàìjíríà là ń sọ kódà gan wá jẹ́ Kútọ́nù gan lèèyàn kan lòun fẹ́ ya kúrò lára Kútọ́nù gan níbẹ̀ mo ní kékeré ọmọ òṣùwọ̀n pé Nàìjíríà àní mo máa ń sọ́sẹ̀ mú lówó tí ọmọ ọ̀dọ̀ bọ́lá mi Tinubu ni Yorùbá nation kò ní dáhùn ẹ̀ ìdájọ́ ẹ̀ gan kò ní lọ́wọ́ a lè fẹ́ gbà lò owó náà fi máa ń ṣe nǹkan owó ló pọ̀ jù níbi tọ́rọ̀ ilé ayé ìdè àwọn ọmọ Ìgbò wọ́n lówó ju àwọn Biafra yes wọ́n lówó ju Yorùbá nation lọ yes good fine at the end of the day báwo lọ̀rọ̀ wọn ìṣe rí because àwọn kò máa kàn jókòó síbi kan gbà kíní kan náà ara gbà túnra mọ́ ni a lè rò pé bóyá nǹkan tó jẹ́ wípé kíní yìí within 6 months yes ó máa lọ ṣe kọ́ọ̀sì mi wọ́n á rò pé bóyá ó máa gbà ẹ́ lọ́dún kan nǹkan tó bá ń bẹ̀ àìmọye ẹni tó lọ sí uni by the time tó wá kọ́ wọlé uni wá wo èrò ní assembly tó máa bérò ṣe máa pọ̀ nínú kọ́ọ̀sì ẹyọ kan ní first day ní first week ẹ lè rí èèyàn 500 nínú subject nínú hall ẹyọ kan tó bá máa fi tó 3 months ẹ lè má ju 50 lọ ẹ lè má ju 50 lọ bọ́rọ̀ ìrìn àjò yìí gangan bó ṣe rí gangan nìyẹn torí pé kí ni kò ń ṣe ìrìn àjò tó jẹ́ wípé just like that no just like that tá rò bí tọ́lọ́run ni Ọlọ́run ló lè mú just like that yẹn dé by fire by thunder tó jẹ́ pé but tó bá jẹ́ pé ìgbésẹ̀ tí àwọn ọmọ ènìyàn tá à ń gbé pẹ̀lú bá ṣe ọ̀rá ń gbé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí a máa débẹ̀ bọ̀ ìgbà wo ni èmi ò mọ̀ àsìkò kówó ní mi ò mọ̀ bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ọ̀rọ̀ wa dayọ̀ ẹ jẹ́ kí n gbé àwọn fídíò yẹn ẹ jẹ́ kí n gbé wọlé kẹ́ máa bá mi ká lọ ẹ ṣe pọ́pọ̀ tí kẹfẹ̀yìntì. Trust me, I hope you do not see it as a tribal attack. Now, these are the appointments so far that Tinubu has made. In this Nigeria we have, the president is a Yoruba man, the minister of finance, a Yoruba man, minister of education, Yoruba man, minister of trade and industry, Yoruba man, minister of petroleum, Yoruba man, minister of marine and blue economy, Yoruba man, minister of power, Yoruba, minister of justice, Yoruba, minister of communication, Yoruba, minister of interior, Yoruba, minister of solid minerals, Yoruba, EFCC, Yoruba, CBN, Yoruba, Federal Inland Revenue Service, Yoruba, NIRSAL, Yoruba, DG, DSS, Yoruba, Chief of Army Staff, Yoruba, CG, Controller General Custom, Yoruba, Controller General Immigration, Yoruba,
Chief of Defence Intelligence, Yoruba. Permanent Secretary State House, Yoruba. Commandant Guards Brigade, Yoruba. Inspector General of Police, Yoruba. DG BPE, Yoruba. DG BPP, Yoruba. Chief of Staff, Yoruba. Accountant General of the Federation, Yoruba. Heads of Service of the Federation, Yoruba. FCCPC, Yoruba. NEPA, Yoruba. NIMASA, Yoruba. NSITF, Yoruba. PENCOM, Yoruba. AMCOM, Yoruba. NPHCDA, Yoruba. NAFDAC, Yoruba. NIDCOM, Yoruba. NOA, Yoruba. NEBZA, Yoruba. Retired CJN, Yoruba. Current CJN, Yoruba. Former Chief of Army Staff, Yoruba. Current Chief of Army Staff, Yoruba. Then, say only yesterday, the federal Yoruba government made 4 appointments to the post of DG of same federal parastatal. 3 of those were given to Yoruba people, namely Mr. Olawole Olapade, Director General, National Sports Commission; Dr. Abisoye Fagade, Director General, National Institute of Hospitality and Tourism; Dr. Adebowale Adekoku, Director General, Bureau of Public Procurement. Depression is real. Marogure marorusu anu re se mi o de dora yewe no e de balance o ma furonu sha ene se o ma jiki depression gbe e o e se ni China te na ra se de do kaluku funbu aye de balance o so ti ma fo ti feronu gbe phone re ke ma te phone re gba music keke wa ibore wa lively ma wọ́n sọ pé wọ́n ní pé mi ti ṣe léyìí lákúdànù náà yìí anu re se. The former General Officer commanding 8th Division, Major General Hakeem Oladapo Otiki, has been found guilty on all 5 count charges by the General Court Martial headed by Lieutenant General Lamidi Adeosun. Hakeem Otiki was found wanting for disobeying service order, theft of public property, among others. He was reduced to the rank of Brigadier General and dismissed from service. The sentence for the count 5. 2 years of loss of seniority on the rank of Major General. Count 4, severe reprimand. Count 3, reduction to the rank of Brigadier General with 2 years seniority on the rank. Count 2, dismissal with disgrace and dishonor. Count 1, dismissal with disgrace and dishonor. The sentence is, however, subject to confirmation by the Army Council. Accordingly, this General Court Martial finds the accused senior officer, Major General Hakeem Oladapo Otiki, guilty of count 1, count 2, count 3, count 4 and 5 as charged. About 135 million naira was recovered from Hakeem Otiki, who in the course of trial pleaded not guilty to all the count charges. The court also made the following order. All the monies recovered in the course of investigation by the Special Investigation Bureau of the Nigerian Army, totaling 135,382 naira and $6,600, currently with the Special Investigation Bureau, should be returned to the coffers of the Nigerian Army. 150 million naira stolen, which could not be truly accounted for by the accused senior officer, should be returned to the coffers of the Nigerian Army. This order is also subject to confirmation by the Army Council. That your sister, when you come from Nigeria, no be something you take the charter. Yes. Give us the number where you take chat your sister when you come from Nigeria. The phone dey house. Eba mi call it. The phone dey house. Dey house. Baba. Phone ni àti passport ẹ. No, you be on my phone. Tell me where you belong. 7 days visiting. Where you belong? You know You know wetin I dey talk.
Oh boy, where you belong? Where you belong? I say you feel identify yourself. Who are you? You feel identify yourself. Nigeria. Identify yourself now before we start. I'm in Nigeria. Tọ́lọ́pàá bá mú kí ló fẹ́ fi identify. Ó fẹ́ máa lẹ́rìí. Ẹ̀rí kẹ̀. Ẹ̀rí ò lè pa ilé. I say, oh boy, identify yourself. I come out and say, Identify, just identify yourself. Ẹ mọ̀ ọmọ owó yẹn. Ẹ lè ní ọba signal. Mo kí wa lẹ́ẹ̀kan sí i. Ó kẹ́yìn ìyá mi, mo kẹ́yìn bàbá mi. Mo rò pé gbogbo wa láti wo fídíò yìí. Lájọ jókòó, lájọ ṣe cup of tea, lájọ wo fídíò yìí bó ṣe rí. Number 1 nínú ẹ wo arákùnrin tó sọ̀rọ̀. Ẹ wo gbogbo àwọn Yorùbá tó kà sílẹ̀. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Ọjọ́ náà mà tí ì pẹ́ rèé. Nígbà tí bàbá búbù àwa yìí tá a kà síta náà lélẹ̀. Àwa yìí tá a kà lélẹ̀ yìí wípé ọmọ Fúlàní òun ló ṣe gíní. Òun ni 90% tán gbá síbẹ̀. Gbogbo wa lájọ mọ̀, òkú ọ̀run gan mọ̀, iyẹ̀pẹ̀ inú ilẹ̀ gan mọ̀. Ìyẹn lè máa fi mọ̀ wípé àwọn pípù yẹn wọ́n fi wá ta káàtì ni, wọ́n fi wá gbá géèmù ni. Ó yẹ wá sọ fún mi tọ́mọ Ìgbò náà bá bọ́ síbẹ̀ kí lẹ expect àwọn tí ẹ lè jẹ́ kó dọ́wọ́ yẹn náà ọwọ́ àwọn náà bọ̀ by mistake ńkọ́. Tó bá ti dọ́wọ́ ọmọ Fúlàní ń sìn ní ìdá sí pariwo bọ̀ kọ́lọ̀ ń jẹ́ àlọ́, kọ́lọ̀ ń jẹ́ káwa rí ìtúsílẹ̀ torí ìtúsílẹ̀ yẹn ló jẹ́ àwa lógún. Bọ̀ ẹ̀yìn máa wà lórí wípé bẹ́yìí ṣe ìtẹ́ yìí ò bá ṣẹ́ṣì wá ń bẹ̀ náà, ẹ má jẹ́ ká deceive ara wa. Ẹ má jẹ́ ká deceive ara wa. Páálí méjì ló wà lọ́wọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ rí páálí méjì ló wà lọ́wọ́ wa. Díẹ̀ nínú wa ni ò ní páálí Nàìjíríà. Wọ́n ṣì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ ká sọ bọ̀ káwa náà máa sọ títí wa. Tí ọmọ Haúsá náà bá tún débẹ̀ ní ọ̀la, wọ́n tún máa kó àwọn èèyàn títí wọn síbẹ̀. Ẹ wá jẹ́ ká wo ìgbà tí Fúlàní náà tó kó àwọn èèyàn ẹ̀ síbẹ̀. Wọ́n jalè bọ̀ wọ́n ríṣẹ́. Gbogbo àwọn tó ń lọ sí north ló ń ròyìn àwọn express ọ̀nà tó ń ṣe, àwọn iná tó ń ṣe lọ, street light. Mo rántí brother mi yẹn títí di èmi eléyìí. Ó ṣe live video fún mi. Àwọn tó lọ máa ń rajà ní gbogbo ọ̀nà site north yẹn ni. Lára àwọn fáàmì náà ni. Tó ń ṣe báyìí tó wọ́n ń lọ báyìí lórí express tó ń ṣe fídíò yẹn báyìí. Iná tún lọ ní iná ó ranjú sílẹ̀ báyìí lọ ni. Ẹ kà fún wa nínú ní ilẹ̀ Yorùbá irú express tó jẹ́ pé wọ́n máa tẹ̀ bí ìgbà tó jẹ́ pé kán gbé òkúta kán gbé sí kí ìwọ gan lè sùn lọ kó kàn máa gbọ́ nǹkan tó máa tẹ iná yẹn lọ ni. Ó mọ̀ pé most àwa tá à ń gbọ́ yìí láti gbọ́ rí ọ̀ láti rí rí. Àwọn èèyàn títí tó wá jẹ́ wípé ẹgbọ́n sìn yín 90% jẹ́ Yorùbá. Ẹ máa rí ààbọ̀ lóyìnbó. Ní ìgbà tí Buhari tó wà ńbẹ̀, ẹ wo àwọn accusation, ẹ wo àwọn ẹ̀sùn tó fi kọ ọmọ Fúlàní. Fúlàní mélòó lẹ́rí pọ́n gbé lọ sílé ẹjọ́? Àbá Kyari tán bá wa gbé lọ sí Amẹ́ríkà, wọ́n dúró tì ní níwájú àtẹ̀. Ẹ wo títí wa. Ọmọ Yorùbá ni. Ojú yín kọ́ lọ́n ṣe ń gbaṣọ tán mú ránkẹ̀ tán gbé wá sílẹ̀. And I'm pretty sure pé àwọn Fúlàní Haúsá torí pé àwọn náà pọ̀ jù nínú gbogbo military, àwọn náà máa wà nínú ẹ̀ tí mímì kan ò dẹ̀ ní mì. Nǹkan tí gbogbo wa jọ wò yẹn tó wá jẹ́ Fúlàní Haúsá ni kí gbogbo ayé gbọ̀ngàn ẹ̀kan máa sọ̀rọ̀ ní nǹkan tó máa ṣe náà máa ṣe. Bó tó bá jẹ́ títí wa kí wá ní lájọ rí, kí wá ní reason tó fi jẹ́ pé oníkálukú ò lè lọ. Káwa fúnra ara wa ká máa face ara ká máa bára wa jà. Tó bá dé airport àwọn Haúsá Fúlàní ìlú máa bá. Tó bá dé bíbá yìí náà níbi tó ti fẹ́ lọ ṣe passport àwọn náà ni.
wọ́n tiẹ̀ níbì kan wà ní Dubai gan. Ìgbà tẹ́mi lọ Dubai èmi ò débẹ̀ o. Library kan ló wà ní Dubai. Tẹ kíní Fúlàní ló ló ní Nàìjíríà, kíní logo wọn tán gbé síbẹ̀. Ẹ wo ẹ̀yin náà, ẹ wo tí Fúlàní bá bọ́ síbẹ̀ yẹn ní ọ̀la, ẹ wo bọ̀bọ́ yẹn sìn tó ń béèrè pé ọmọ ọbọ ló ti wá. Ẹ̀yin tẹ́ bá wo fídíò tí mo ṣe before Eleyi, ìwọ tó bá lọ wò ẹ lọ wò kẹgbọ́n nǹkan tí chairman Lagos State yẹn tó sọ. Deny pé ẹjọ́ excuse me, a kì í ṣọmọ Niger, ọmọ Fúlàní ni wá, ọmọ Niger ni wọn, a ní wọn, yes foreigner good fine, but foreigner ó máa ní ID card, ó máa ní ID card. Ẹ wo àwọn tó jẹ́ pé wọ́n ti lọ ra aṣọ àmì ilẹ̀ Nàìjíríà, wọ́n máa wọ̀, wọ́n máa fi wá ṣe aburú nínú ilẹ̀ wa, wọ́n dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Ẹ̀yin kan wá sọ wípé ẹ mọ̀ wípé a wà nínú oko ẹrú torí pé kò kàn yín. Ó dìgbà tí Nàìjíríà bá ṣẹlẹ̀ sí yín kẹ́ tó mọ̀ wípé nǹkan tá à ń sọ nípa ọ̀rọ̀ Nàìjíríà real ni, reality ni. Kò ń ṣe nǹkan téèyàn ń wò nínú fíìmù tó máa exaggerate. This is fact. Fact òun ni nǹkan tó ń ṣẹlẹ̀. Òun ló ń dùn wá tó dẹ̀ ń dùn wá. Kò wá kíyèmí ara. Àwọn nǹkan tó ń ṣe fún màá yẹn, bọ̀ mo bẹ̀ Ọlọ́run kí fídíò yẹn kó má ní copyright. Bọ̀ tó wáyé pé fídíò yẹn ní copyright ni, níbi tí wọ́n ti ń yọ rank nínú fídíò yẹn máa rí, máa mú ohun ẹ̀, máa mute ohun nǹkan tó ń lò ń bẹ̀. Bọ̀ tẹ́ bá ti rí ẹ ti máa mọ nǹkan tí mo sọ, torí mi ò tí ì yẹ fídíò yẹn wò bóyá ó ní copyright. Bọ̀ ó wù mí kí n lò kájọ rí. Ọmọ Yorùbá ni, ọlá kìíní kan full name ẹ̀ bá ọmọ Yorùbá ni. Láti kìíní kan general, wọ́n gbé wá sílẹ̀, wọ́n ló kówó jẹ, ó ṣe kìíní kan. Ọmọ Yorùbá náà máa fi mú ẹ̀pọ̀n, náà máa fi mú ẹ̀pọ̀n náà. Òun náà máa fi mú ẹ̀, náà máa fi fọn náà. Nínú gbogbo 90% yìí o, ẹ̀yin wọn Nàìjíríà ẹ dúró kẹwàá, mo rò pé bóyá ẹ lè fa àwọn láṣọ ń sìn yìí. Torí irú eléyìí ń sìn, irú nǹkan tí Buhari bàbá búbù tó ṣe fún wa, tó jẹ́ pé gbogbo Fúlàní tán bá mú dé police station, wọn ò ní lo ànáwọ̀ à ń bẹ̀. Ó yẹ kírú ẹ̀ lè wá máa ṣẹlẹ̀ ń sìn wípé kò yẹ ká tiẹ̀ gbúrò wípé wọ́n kidnap, wọ́n ṣe àwọn èèyàn wa níṣekíṣe. Ó yẹ kí pépà máa gbé lọ́tún lósì. Yes. Irú òsìn yìí ló yẹ kán béèrè lọ́wọ́ ìjọba Buhari wípé ibo náà gbé òkú tán gbé nílé àwọn méjì tán pa. Bọ̀dá Fatai àtàdùgbọ́n tán pa nílé ṣe Sunday Igboho. Ìsìn ló yẹ kí àwọn ọmọ Yorùbá tán bá wà nípò yẹn, tó bá já Hausa ṣe bẹ́ẹ̀. Tó bá já Hausa ṣe fún àwọn èèyàn títí ẹ̀. Ìsìn ló yẹ kán lè wá sọ pé òkè lóòótọ́ àtòdodo wọ́n ló jàre, but àwọn tó tún wá kú síbẹ̀ àti kọ lẹ́tà àti gbé lọ́ọ̀yà dìde. Ìsìn ló yẹ ká wá rí ọmọ Yorùbá gbà lótìtọ́ àtòdodo ni, ṣé kò ní reason ni? Wọ́n ní bí ò nídìí obìnrin òfin jọ́kú mọ́lú. Bọ̀ kàkà tí Yorùbá máa fi ṣe bẹ́ẹ̀ fún ẹ, òun ló máa tún fa ọmọ tiẹ̀ sílẹ̀ wípé ẹ gbà, ẹ bá mi nà, ẹ discipline ẹ, kò ń gbọ́rọ̀, elétí dídì ni. Wọ́n ti gbá ìṣó mọ́ létí láti kékeré ló ti stubborn. Yorùbá máa ń ya aṣọ ọmọ ẹ̀ ní gbangba ni. Yíbò máa fi aṣọ bo ọmọ ẹ̀ lára ni. Fúlàní máa fi aṣọ bo ọmọ ẹ̀ lára ni. Tí Yorùbá la rírí. Àbọ̀ 99 tán fi sí position bẹ́ẹ̀ ń sìn, ẹ̀yin wọn Nàìjíríà wá máa béèrè lọ́wọ́ yín lójoojúmọ́ kí làbọ̀ ló òyìnbó. Ìsìn náà ń sìn ló yẹ ká tú ní kí Sunday Igboho àti gbogbo àwa kọmitì ká gbé ìgbésẹ̀ yẹn wípé òkè adúpẹ́ o ọmọ Yorùbá, àwọn náà ló jẹ́ 99 bẹ́ẹ̀ yẹn ń sìn, àwọn náà la lè béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn ká dẹ̀ rí ánsà, bọ̀ irọ́ ni. Bọ̀ tó bá jẹ́ Fúlàní ni wọ́n máa dáhùn. Ju gbogbo ẹ̀ lọ, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ọ̀pọ̀ ọ̀rọ̀ kan gbọ̀ afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Tí bá ní kí máa pín, kí máa, ẹ̀yin náà máa
mo mọ̀ pé àwọn ọlọ́pọlọ pípé àwọn bàbá mi àwọn ìyá mi àtàwọn ẹlẹgbẹ́ mi àwọn àbúrò mi tájọ wà lórí ìkànnì ọlọ́pọlọ pípé ni wọ́n. Ẹ bá mi fi kọ́mẹ̀ntì tí ń sílẹ̀ bóyá nǹkan tí mo sọ bóyá ó mú yes bóyá ẹ̀yin náà ní nǹkan tẹ́ fẹ́ fi kún. Ẹ bá mi type síbẹ̀ fẹ́ ṣe mọ̀ wípé mo lọ máa ń jíwèé wo mo máa ń jí comment section èmi náà máa ń lọ sí comment section láti kó àwọn nǹkan tí ó wà ń bẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti like, ẹ má gbàgbé láti bá wa pín, ẹ má gbàgbé láti bá wa share, ẹ má gbàgbé láti fi comment rẹ̀ tó bá jẹ́ nígbà àkọ́kọ́ kó lè dá làwa ń bá kà wá àbáyọ̀ kankan jà ojú oníwà àbẹ́yọ̀ kankan jà bó ṣe lè òun kó mọ ọ̀rọ̀ kó lè dá òun làwa dúró lé lórí báwo la máa bọ́ nínú oko ẹrú báwo lẹ̀tọ́ tiwa báwo ló ṣe máa dé ọwọ́ wa. Mo wo fídíò kan bàbá wa Awólọ́wọ̀ wọ́n ní àwọn làwọn ń sanwó jù wọ́n ní region títí àwọn ló ń sanwó jù ní Nàìjíríà ń gbà yẹn ìdajì oye tó ń san fún àwọn òṣìṣẹ́ ní region àwọn Yorùbá ìdajì ẹ̀ ní àwọn Haúsá ló ń san. Màá gbé fídíò yẹn wá next. Gbogbo wa náà la mọ̀ á ti jọ̀rọ̀ gan àti Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé àti wá àti jẹran àwa ń jẹ gungun sìn ni. Tó bá jẹ́ ṣẹ̀yìn àfikún Ọlọ́run kó ṣàánú fún wa kó bá wa tún ṣe. Kò kàn lè gun ẹ́ tó bá gbèyàn mẹ́wàá sílẹ̀ kó wà ní 70 years ní Nàìjíríà kó rí opportunity kan fẹ́ fún ẹ ní visa ìlú kan wàá máa ló ń jà lọ ni níbi tó fi jẹ́ pé tó bá pé 60 years ó yẹ kó máa wòye pé pension ẹ àti lọ gbà ní Nàìjíríà òun ló kù bó ṣó ṣe é ṣe ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi á ṣe ṣe fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Ẹ̀yin ni màmá rí èmi náà lè máa bá lágbára lọ́wọ́ Ọlọ́run èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. The Savvy Talk Show ayé ọpẹ́ yọ sí yọ lọ́dọ̀ sí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa ayé ọpẹ́ máa yọ torí agbápá ó ṣe gbé agbé ẹsẹ̀ ó ṣe gbé wọ́n pè wá lẹ́nìyàn a sì lè dáhùn ọpẹ́ ni fún Ọlọ́run ayé ọpẹ́ yọ ní gbogbo ìgbà òun láyé ọpẹ́ máa yọ torí tó bá délé ìwòsàn àmọ́ ìpá yọ ọpẹ́ yọ tó bá dé prison ìyàjò àmọ́ ìpá yọ ọpẹ́ lọ tó bá rìn lọ tó bá rìn bọ̀ tó bá wòkè tó bá wọlẹ̀ tó bá wo gbogbo oore tọ́lọ́run ṣe fún àti tó ń wò níwájú àti ibi tó ti ń bọ̀ àti ibi tó dé àti ibi tó ṣe ń wíṣí pò ń lọ wà á mọ̀ ìpá yọ ọpẹ́ yọ bá mi tàgbẹ̀ síbẹ̀ pa ayé ọpẹ́ yọ nínú ọ̀dẹ̀dẹ̀ yín ṣó yọ àbí kò yọ ayé ọpẹ́ yọ. God bless you, one love, bye for now. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó sílẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.